Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Aṣíwájú bá ló ń pariwo ọmọ òṣùwọ̀n àbí ìrọ̀lì rárá èmi gan ẹ̀rọ ọlọ́run lè ní sọ ọmọ òṣùwọ̀n parí ojú rẹ̀. Àwọn èèyàn wà nínú ilé o, wọn yìí ṣèrò. Èèyàn lápè. Àpèrò. Torí èèyàn làwa náà. Orí ẹ̀ ń bẹ̀, ó dúró re, olówó orí ọkọ̀ Yétúndé. Ó jókòó re. Ó jókòó kalẹ̀ dáadáa. Bàbá rẹ̀ Àná aláṣẹ Ria Entertainment. Ó gbàyè. Alhaji Abdulwasiu Abdulfatai olùgbàyè tó gbàyè dáadáa. Ọ̀yọ́ ọmọ láàfin òjò má ṣẹ̀kẹ̀rẹ̀ má bẹ̀. Ọmọ Àtìbà gbélégbègbè gbégboro òòṣà ilé lọ́wọ́ máa gbé ní àbíjù. Ọba Adéyẹmí tó relé ń jọ́sí níbi tó o bá ti sọ ni. Aláṣẹ Ria Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.